Mo kí ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ń lálàákàlà àbí jàǹkárìwọ̀ ó ń kọ́ ìwọ lójú, àbí iṣẹ́ tiẹ̀ ò lọ déédéé, àwọn àgbàlagbà ń dà wọ́ láàmú ni. Tó bá dáwọ́ léṣẹ́ ilé yìí, tó bá ṣe díẹ̀, ojú kan náà ló ń kú sí, iná ò tán láṣọ, ẹ̀jẹ̀ ò tán lè kánná. Wọ́n ti wá rú àwọn nǹkan báyìí, bóyá lálàákàlà ni àbí jàǹkárìwọ̀ ń kọ́ wa lójú, nǹkan tí a máa ṣe òun náà ní ilé yìí o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù, ẹ bá mi share ẹ̀, ó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ní èyíkéyìí tí àbáwò kí a jẹ́, á jẹ́ fún abọ́ ṣe jẹ́ fún ajíbíkin, á jẹ́ fún abọ́ ṣe jẹ́ fún ọ̀sán ìbíkin. Ajíbáyé ní ọlọ́kọ̀ ọdẹ ló mọ́ lọ tó fi léwé àtẹ̀gbò, àtẹ̀wé àtẹ̀gbò kó máa jẹ́ fèmí àti lónìí. Ẹni tí jàǹkárìwọ̀ bá ń kọ́ lójú àbóhùn lálàákàlà, bá mi lọ wá ewé làpálàpá pupa, ó ní àjà 21 ogún àtẹyọ kan. Ewé àjẹ́ òbàlé òun ò níye. Ẹ bá mi wá orógbó mẹ́ta, ewé làpálàpá 21, ewé afẹ́lóru tí a mọ̀ sí ewé àjẹ́ òbàlé òun ò níye. Ẹ bá mi gún papọ̀ mọ́ ẹyọ atare 21, ẹyọ atare ogún àtẹyọ kan. Ẹ jẹ́ kí a gún papọ̀, ẹ jẹ́ kí a sá sí atẹ́gùn ni o. Tó ti yé yín, ewé làpálàpá ogún àtẹyọ kan, ewé àjẹ́ òbàlé òun ò níye, àti orógbó tútù àti ẹyọ atare ogún àtẹyọ kan. Ẹ bá mi gún papọ̀, ẹ sá sí atẹ́gùn tí ó kúnná dáadáa, á sá sí atẹ́gùn, á lọ tí ó di powder tí ó kúnná dáadáa. Tó bá ti wá fẹ́ wẹ̀, á máa da powder yìí sínú omi ìwẹ̀ wa díẹ̀díẹ̀ lálẹ́ tá bá ti fẹ́ sùn. A máa da powder yìí sínú omi ìwẹ̀ wa díẹ̀díẹ̀ ní alẹ́ tá bá ti fẹ́ sùn. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ dákun bá mi share program yìí, ẹ ní ṣe àṣedànù. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, tí náà ní di ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé bá èmi àti gbòrògbòdò ayé kò nílò fún wájú. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣàṣedànù. Ẹ share, ẹ like, kí ẹ subscribe. Orúkọ mi ò yípadà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide, lágbolé Ìjàgùn ní ìlú Ìníṣà. Ire o, ó dàbọ̀.